kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni mímú àṣìṣe kúrò nínú ìgbéyàwó. Àkọ́sórí wa tarí nínú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 19 èyí tó kà báyìí wípé, ẹ̀yin mọ èyí, ẹ̀yin ará mi olùfẹ́, ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́, kí ó lọ́ra láti fọhùn, kí ó lọ́ra láti bínú. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Òfin àròpọ̀ àkọ́kọ́ nínú ohun tí mo ń pè ní ìṣirò ìgbéyàwó sọ pé ìfẹ́ fọ́jú. Ìwé òwe orí 10 ẹsẹ̀ 12 sọ pé ìfẹ́ ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Nítorí náà, àwọn tó ṣe ìgbéyàwó kò gbọdọ̀ máa kùn nípa gbogbo àṣìṣe ọkọ aya wọn. Láti mú àṣìṣe kúrò, wọ́n gbọdọ̀ kọ́ láti gba kùdìẹ̀kudiẹ ara wọn mọ́ra. Àwọn ènìyàn kan máa ń pe ọkọ aya wọn ní áńgẹ́lì, bí ó tilẹ̀ jẹ́ pé mi ò lòdì sí èyí. Òfin àròpọ̀ mìíràn sọ pé áńgẹ́lì kì í jẹ jọ̀lọ́ọ̀fù. Èyí jẹ́ ọ̀nà àpárá láti sọ pé ènìyàn kì í ṣe áńgẹ́lì àti pé torí náà wọ́n lè ṣe àṣìṣe. Ó ṣe pàtàkì pé kí àwọn tó ṣe ìgbéyàwó má ní àfojúsùn tí kò ní ìtumọ̀ lórí ọkọ aya wọn, èyí tí yóò fi wọ́n sí ipò tí wọn yóò fi máa bínú nígbà gbogbo. Tí o bá ti ṣe ìgbéyàwó tàbí o ti fẹ́ ṣe é, o gbọ́dọ̀ mọ̀ pé ìwọ àti ọkọ aya rẹ yóò ṣẹ ara yín ní ọ̀pọ̀ ìgbà nínú ìgbéyàwó yín. Ẹ̀wẹ̀, mímọ̀ bí a ṣe ń mú àwọn àṣìṣe yẹn kúrò yóò ràn ọ́ lọ́wọ́ púpọ̀. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, mò ń palẹ̀mọ́ fún ìrìn àjò kan. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Aya mi sì fẹ́ sìn mí dé pápákọ̀ òfurufú. Mo mọ̀ pé ó ṣeé ṣe kí ó fẹ́ dá mi dúró, nítorí náà mo ní, ọkọ̀ máa ń rìn kíákíá tí kò bá sí tírélà lẹ́yìn. Ó fèsì pé, ta ni tírélà? Mo ṣàkíyèsí pé ohun tí mo sọ fẹ́ bí nínú, torí náà mo yára wí pé, èmi ni tírélà, ìwọ ni ọkọ̀, mi ò fẹ́ dá ọ dúró. Ó rẹ́rìn-ín, ó ní òun mọ nǹkan tí òun ṣe. Tí mi ò bá mọ bí a ṣe ń yí nǹkan padà, ìjà ìbá bẹ̀rẹ̀ láti bẹ̀. Ó ṣe pàtàkì fún àwọn tó ti ṣe ìgbéyàwó láti mọ ìgbà tó yẹ kí wọ́n dákẹ́ ọ̀rọ̀ tàbí sọ ohun tí yóò mú ìbínú kúrò lára ọkọ aya wọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fa ìbínú. Ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 19 jẹ́ òdiwọ̀n tó pé láti mú àwọn àṣìṣe kúrò nínú ìgbéyàwó. Nígbà tí o bá yára láti gbọ́, ìwọ yóò mọ bí wàá ṣe fi ara balẹ̀ gbọ́ ti ọkọ aya rẹ láì wá ọ̀nà láti kọjú rẹ̀ tàbí gbèjà ara rẹ láì nídìí. Lílọ́ra láti fèsì jẹ́ mímọ̀ pé nígbà mìíràn ó jẹ́ ìwà aṣiwèrè láti sọ ohun gbogbo tó wà ní ọkàn rẹ. Níkẹyìn, ẹnikẹ́ni tó bá lọ́ra láti bínú, a kò lè tètè ṣẹ́ ẹ́. Olùfẹ́, tí o ò bá fẹ́ ní ìgbéyàwó pẹ̀lú ìjà kékeré tàbí àṣìṣe pẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́, o gbọ́dọ̀ kọ́ láti má ṣe ní àfojúsùn tí kò ní ìtumọ̀ fún ọkọ aya rẹ. O tún gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gba kùdìẹ̀kudiẹ ọkọ aya rẹ nígbà tí o bá ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ pẹ̀lú sùúrù, kí ó bá lè dára sí i pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́. Ka ìwé Kólóṣè orí 3
ẹsẹ̀ 12 dé 15. Bíbélì ní ọdún kan, ìwé orin Dáfídì orí 18 dé 21. Kòókó ọ̀rọ̀: láti mú àṣìṣe kúrò, àwọn tó ti ṣe ìgbéyàwó gbọ́dọ̀ kọ́ láti gba kùdìẹ̀kudiẹ ọkọ-aya wọn mọ́ra. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08065454541 kí ẹnìkan kó ké hallelujah.